fún ni nímọ̀ ṣàkókò ẹ jẹ́ ká gbé yẹ̀wò ọ̀rọ̀ orílẹ̀-èdè wa kí ni ìwòye tirẹ̀. kì í káàbọ̀ sórí ètò yẹn tó wa Ojú Ìwòye pínlẹ̀ ọmọ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hasan táyọ̀ mọ̀ sí Ojútólé ní ìkànnì owó náà làwà ìkànnì Jígí Alára ìkànnì kẹrìndínlógún tó gbóúnjẹ fẹ́fẹ́ tó ti ṣe kíni tó gbàwó bọ̀ náà ni àwa pínlẹ̀ ọmọ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hasan bẹ́ẹ̀ tí wọ́n sì mọ̀ pé bàbá ti lọ tábàá náà ni lórí ètò yẹn tó wa Ojú Ìwòye kankan mọ́kànwọ́ rìn mú wọn bí pẹ̀lú Sunday Bakare pẹ̀lú Alaka Habib náà ni a jọ wà níbí àárín lónìí níbo ni à ń lọ lónìí afẹ́dọ́sọ̀ àwọn elétò ìlera àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọ̀ nípa ètò ìlera pẹ̀lú àjàkálẹ̀ àrùn tó ń lọ lọ́wọ́ báyìí nígboro tí wọ́n sì ń fọn rere rẹ̀ lórí rédíò àti tẹlifíṣàn tàmọ̀ sí àrùn onígbá méje náà la fẹ́ gbé òòlù lórí ètò wa Ojú Ìwòye lónìí a ti wà pẹ̀lú akọ́ṣẹ́mọṣẹ́ ìyá wa ìyáàfin Dáramọ́lá Adéníkẹ́. báwo ni pé ẹnu ló kàn báyìí náà ní àti ìgbà kan ẹjọ́ ìbá wa dárúkọ ìfọ̀n àlẹ́ tó ń wà. ẹ̀ka san gbogbo ara lé orúkọ tèmi ni ìyáàfin Dáramọ́lá Adéníkẹ́ mo jẹ́ lẹ́tọ̀ ìlera. lónìí àwọn ènìyàn bá wa yànnà náà gbogbo ẹ̀ lónìí wọ́n sọ kí ló ń jẹ́ àrùn onígbá méje àwọn ìṣòro wo ni àrùn onígbá méje ń kó bá ẹ̀dá báwo ni ìyẹn ṣe ń kó àrùn onígbá méje. àti ọ̀nà àbáyọ sí àrùn onígbá méje lórí ètò yìí tó wa Ojú Ìwòye náà lẹ́ẹ̀tì rí gbogbo ẹ̀gbọ́n lónìí mò ń bọ̀ ẹ̀já dúkìá. ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo. ìgbà ló ń jẹ́ àrùn onígbá méjì gan. ẹ ṣé olóòtú àrùn onígbá méjì ó jẹ́ àrùn tí wọ́n ń kó láti inú omi èyí tí kòkòrò àrùn rẹ̀ ń jẹ́ Vibrio cholerae tí èèyàn jẹ́ pé àti inú omi lèèyàn ti lè kó àrùn yìí tó jẹ́ pé omi tó bá jẹ́ wípé àrùn kòkòrò yìí tí ó ti wọnú omi yẹn so téèyàn bá wọnú omi àti tó bá mu omi yẹn ó ṣeé ṣe kó kó àrùn onígbá méjì yìí tàbí tí kòkòrò yìí gan tó bá ti lọ fi ọwọ́ ba oúnjẹ tí ènìyàn máa jẹ so ibi tí èyí ti ń kó àrùn onígbá méjì yẹn nìyí. ẹ ṣé púpọ̀ ìyá wa báwo gan ni ìyẹn ṣe lè mọ̀ pé òun ti kó àrùn onígbá méjì àti kọ́lẹ́rà ẹ̀ náà lè ṣe lè mọ̀. ẹ ṣé ọ̀nà tí èèyàn fi lè mọ̀ pé èèyàn ti kó àrùn onígbá méjì òun ni wípé tó bá ti di wípé ẹni yẹn ń bì bó ṣe ń bì òun ló tún yà ìgbẹ́ tó wá ọ̀pẹ́ ìgbẹ́ oríṣiríṣi ìgbẹ́ èyí tí èèyàn fi máa mọ̀ wípé òun àrùn onígbá méjì ni wípé ìgbẹ́ ara ṣòro bí omi ìdí tí wọ́n fi ń pè ní onígbá méjì nìyẹn tó ní pé ó ti ń bì nígbà òun bí àìgbẹ́ tó ń lóró ìdìbò jẹ́ pé onígbá méjì nìkan fún pẹ̀lú onígbá méjì nìyẹn. so bí abálẹ̀ ti gbì bí ẹ̀ẹ̀mejì ó ti ń yàgbẹ́ bí tó ti ń yà bó ṣe ń bì yẹn tó ti ń yàgbẹ́ yẹn tó ti ń lọ bí ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta ó yẹ kí ẹni yẹn ó ti tètè gba ọ̀nà ilé ìwòsàn lọ ó ti mọ̀ wípé àrùn onígbá méjì ó ti ń lé òun nìyẹn. ẹ ṣé púpọ̀ ìyá wa ìyáàfin Dáramọ́lá Adéníkẹ́ náà àti ìgbàlejò lórí ètò ètò wa Ojú Ìwòye ìkànnì Jígí Alára orí ọmọ yín ọ̀rẹ́ yẹn Abbas Taiwo Hasan mọ̀ sí Ojútólé. ìyá wa tí ká bèrè pé àrùn onígbá méje tàmọ̀ sí kọ́lẹ́rà ìjọ àrùn fún táwọn ìṣó lè pààyàn ṣá níjọba kan tí ń yàgbẹ́ gẹ́gẹ́ bí tẹ wí wọ́n ní kẹlò kìíní kankan lòdì nìkan sí gbòòsàn àrùn tó lè pààyàn. ẹ ṣé àrùn tó lè yára pààyàn ní láàárín ìṣẹ́jú kan tí ò bá sí ìtọ́jú tó péye because a sọ wípé ẹni tó ń bì omi ló ń wà ní ara ẹ̀ ẹni tó tún yàgbẹ́ omi náà ni nǹkan tó tún wà ní ara ẹ̀ so bẹ́ẹ̀ àti omi àti ẹ̀jẹ̀ méjèèjì ló ń ṣiṣẹ́ pọ̀ tómi bá ti tán ní ara ó ṣeé ṣe kí ẹni yẹn
kó ní kó jẹ́ pé bóyá ó máa dákú tí ò bá tètè rí ẹni tí ó máa gbé lọ sí ilé ìwòsàn because á ti rẹ̀ ẹ́ kò ní lè rìn mọ́ gbogbo ara rẹ̀ ó ti máa gbẹ fún omi tí ò bá tètè rí ènìyàn láti gbé lọ sí ilé ìwòsàn wọ́n tètè fa omi sí lára ó ṣeé ṣe kó gbàbẹ̀ lọ láàárín ìṣẹ́jú kan péréje ẹnìyẹn lè dágbére fún ayé ìdí nìyẹn tó fi sọ wípé ìjáfara ó léwu tí ènìyàn bá ti rí wípé òun ti ń yàgbẹ́ ó bì ó ti bì ó bí ó ṣe bì ó ti yàgbẹ́ ó ti lọ kódà kó tó dé pópá pé ẹ̀ẹ̀mejì wọ́n ti tètè gbé ẹnìyẹn kan ti gbé lọ sí ilé ìwòsàn tó tó di wípé nǹkan tí ó máa gba ẹ̀mí ẹni yẹn ṣùgbọ́n àwọn èèyàn wa wọn kì í tètè ń kọbi ara sírú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n á ní wípé bóyá nǹkan tó jẹ òun ni ò digest nínú rẹ̀ òun ló ṣe di wípé ó ń bì ó ń yàgbẹ́ yẹn àwọn èèyàn wa wọn kì í tètè ń kọbi ara sí àrùn tó yára pààyàn ju òun ni onígbá méjì ni. ẹ ṣeun púpọ̀ ìyá wa ẹ jẹ́ ká bọ́ sí orí ìbéèrè yìí báyìí pé àrùn onígbá méjì yìí ṣé ó ní àwọn kankan tó jẹ́ pé àrùn yìí máa ń mú yálà ọkùnrin àbóbìnrin àbí ṣé àrùn yìí kì í mú ọmọ kékeré àgbàlagbà nìkan ni máa ń mú bíi ọmọ tí wọ́n gbàyàn lọ́wọ́ sáwọn onígbá méjì lè mú àbí ọkùnrin nìkan àbábọ̀nrin àbábọ̀ ni wọ́n kó àrùn onígbá méjì yìí. ẹ ṣe àrùn onígbá méjì respect anybody and kò dẹ̀ kí í ṣe ọ̀rọ̀ orí olóògùn mú yàn ó lè mú ọmọdé ó lè mú ọkùnrin ó lè mú obìnrin ní àgbàlagbà a pè ní àrùn onígbá méjì nǹkan tó ń fa àìnímọ́tótó òun náà ló ń fa àrùn onígbá méjì ká gbé oúnjẹ sílẹ̀ kí eṣin ká má bo oúnjẹ tá a gbé sílẹ̀ kí eṣinṣin tó ti lọ bàlé ẹni tó ti ní àrùn onígbá méjì kó wá bàlé oúnjẹ tí ènìyàn náà contaminated food ó di dandan ẹnìyẹn máa ní àdẹ́jẹ́ ká wò ó tí ìdí tó fi ta mọ́ ọmọ kékeré ni wípé bóyá ọmọ míì ṣe mọ̀ pé ọmọ míì ìyá ẹ̀ máa fún ní bọ́tù which is not advisable kan máa fún ọmọ ní bọ́tù mu tọ́mọ bá mu bọ́tù tán tó mú bọ́tù ẹ̀ tó sọ sílẹ̀ ní kòkòrò àbí eṣinṣin tó ti lọ bàlé ẹni tó ti ní àrùn onígbá méjì tẹ́lẹ̀ tó bàlé ìyá ẹ̀ kan lè dé kọ́kàn nu orí ẹnu kíní tó fi ń mu ọmọ tó fi ń mu kíní sí ẹnu ọ̀nù tọ́mọ bá mu ó máa ní àrùn onígbá méjì àbí ìyá gan tó ń tọ̀ǹgò bá jẹ́ onímọ́tótó ènìyàn tó ọmọ yẹn náà á mú ìdí tó fi ń mú ọmọ kékeré nìyẹn kò respect anybody kò dẹ̀ ní èdè fún anybody ní àrùn onígbá méjì òun ló lè mú. ẹ ṣe púpọ̀ ìwà lórí ètò wa ojú ìwòye náà lẹ́wà tó ti ń bọ̀ wá jáde orílẹ̀-èdè àgbáyé wọ́n ní ilé-iṣẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ètò wa ojú ìwòye ẹni bá wà lọ́rọ̀ wa ṣe ẹ̀rọ wa kọ́mẹ̀tì síbẹ̀ àti láti yín àti kọ́mẹ̀tì yan wọn nù tara wa máa ń yá gágá ẹgbẹ́ àdúgbò lọ́nà mọ́ bọ̀. ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo. Ojú Ìwòye lè ètò lójú Ìwòye. Ojú Ìwòye ètò tó fún ni nímọ̀ ṣàkókò ẹ jẹ́ ká gbé yẹ̀wò ọ̀rọ̀ orílẹ̀-èdè wa kí ni ìwòye tirẹ̀. ẹ káàbọ̀ padà láti ojúde lọ́run lórí ìkànnì Jígí Alára náà la wà lórí ìtẹ̀yìn ètò wọ́tà mọ̀ sí ojú ìwòye náà ni àwa. ẹ ti sọ àwọn nǹkan tí máa ń fà á bákan náà ẹ ti sọ ọ̀nà tí èèyàn lè gbà láti má yẹ kí èèyàn ní gbọ́ nígbà méjì ẹ tún sọ fún wa pé àwọn nígbà méjì yìí ó lè mú ọkùnrin ó lè mú obìnrin bẹ́ẹ̀ ó lè mú ọmọdé ó sì lè mú àgbàlagbà kò sí ẹni tí àrùn ìmọ̀ yọ́lẹ̀ tí ò lè lùgbàdì àrùn onígbá méjì yìí ṣùgbọ́n jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí pé
bí èèyàn bá kó àrùn onígbá méjì ládùúgbò kan tó yẹ pé ilé ìwòsàn wá jìnnà síbi tí ẹni náà wà, bóòna tí yẹ pé àti wá délé ìwòsàn fún irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ ó ṣe bákan bákan, kí lè rò pé àwọn ẹni kan lè kọ́kọ́ ṣe títàn fi gbélé ẹni bẹ́ẹ̀ délé ìwòsàn tó wọ́n ṣe wá bẹ àwọn òṣèwà fẹ́ lọ ilé ìwòsàn rárá o, àwọn ọmọ tọ́jú ẹnu lé ni o, ṣé ó ṣe wà fìbárìbù kan tọ́jú ẹni bẹ́ẹ̀ nínú ilé wọn. ẹ ṣe nípa àrùn onígbá méjì kì í ṣe téèyàn ń tọ́jú nínú ilé. tí èèyàn nǹkan tó ní tí mo kọ́kọ́ sọ síwájú náà ni wípé tí wọ́n bá ti rí wípé ẹni yìí ó ti bìlẹ̀ ó bó ṣe bìlẹ̀ kan náà ló lọ yàgbẹ́, kán má jẹ́ kó dúró rárá, kán tètè máa gbé lọ dé by the time tó bá fi máa dé ilé ìwòsàn ó sì máa ní okun díẹ̀ nínú, bọ̀ tó bá ti ń di wípé ó ti ń lọ bí ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta ló máa di wípé á ti rẹ ẹni yẹn. ṣùgbọ́n ẹni jẹ́ ká wò ẹni tó jẹ́ pé ó ń bì ó ṣeé ṣe kó má lè gba omi ìyè, tán bá sọ pé kán ṣe omi ìyè fún wípé láti fi lè gbé ní ara dúró. tó bá ṣe omi ìyè fún èyí tó bá ìmíì wà nínú ó lè má lè mú because tó bá ṣe ń mú á tún bì í padà ni. so kó tó di wípé ó máa dé stage wípé kò ní ní okun kò ní ní agbára láti fi lè rìn àbí láti fi lè ṣe nǹkan kan mọ́, òun ló ṣe yẹ kí wọ́n ti tètè gbé lọ sí ilé ìwòsàn. òun náà ṣe máa ń sọ pé ìjáfara ó léwu, ènìyàn gbọ́dọ̀ máa dúró wò ó bẹ́ẹ̀ yẹn tó bá ti di ó ti bì ní ẹ̀ẹ̀kan ó dẹ̀ ti yàgbẹ́ lẹ́ẹ̀kan, kán má wulẹ̀ dúró wò mọ́, kán má máa dúró sọ wípé ẹ jẹ́ ká wò ó lójú. tí èèyàn bá ní pé kóun dúró kó wò ó lójú ó lè mú irú ẹni bẹ́ẹ̀ ó lè mú un lọ. ẹ ṣeun púpọ̀ ìyá wa ìyáàfin Dáramọ́lá Adéníkẹ́. ẹ jẹ́ kí n tún béèrè báyìí pé àrùn onígbá méjì yìí tí ènìyàn kan bá ní àrùn onígbá méjì tí kì í ṣe àrùn tó jẹ́ pé tí ènìyàn mìíràn bá wá lọ fọwọ́ kàn án bàtà bá fẹ́ rí bí ọjọ́ kan ọjọ́ méjì ẹni náà ti kó àrùn onígbá méjì gẹ́gẹ́ bí àwọn àrùn kan tàbí sí ẹ̀wọ̀n Ebola ní o COVID-19 ẹ̀ má jà fọwọ́ kanra wa ṣé àrùn onígbá méjì náà kì í ṣe irú àrùn dáhùn. àwọn onígbá méjì ẹni tó bá ń tọ́jú ẹni tó ní àrùn onígbá méjì tó o bá fọwọ́ kan ẹni tó ní àrùn onígbá méjì ní ojú ẹsẹ̀ ìwọ náà lọ fọ ọwọ́ ẹ pẹ̀lú ọṣẹ àti omi. tó o bá kọ̀ tó o bá fọ ọwọ́ ẹ tó o bá lọ ṣe mistake pé o lọ mú ọwọ́ yẹn o lọ fi jẹ, má gbàgbé pé mo sọ fún yín pé kòkòrò àrùn kan ni. ṣé ẹ mọ̀ wípé ẹni tó ti ní kòkòrò àrùn yẹn ní ara tó bá dúró ẹni tó dẹ̀ tún fẹ́ tọ́jú ẹ̀ náà tó lọ tọ́jú ẹni yẹn tán tí wọ́n gan kó tó lọ fọ ọwọ́ ẹ̀ so o mọ̀ bóyá virus àbí ó ti wà ní ọwọ́ tiẹ̀ gan náà tí wọ́n náà lọ kọ ọwọ́ yẹn tó lọ fi jẹun ó máa mú ẹni yẹn náà kọ́ ni wípé òun náà bẹ̀rẹ̀ sí ní máa bì ní òun náà lọ ń ya ìgbẹ́. ẹ ṣeun púpọ̀ ìyá wa. ẹ jẹ́ ká bèrè báyìí pé kí ni ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè gbé àbáwọn tamọ̀ sí NGO láti dẹ́kun àrùn onígbá méjì tó bí a gbọ́ pé wọ́n ní àrùn ó ti di tọ́rọ́ fún kálẹ̀ lásìkò tá tó ń wà yìí látàrí bí àwọn èèyàn ṣe ń lùgbàdì àrùn náà báyìí. kí ni ìgbésẹ̀ tí àwọn ìjọba wa ń gbé láti dínwọ́ àrùn náà kù láwùjọ wa? ṣé àwọn ìjọba àgbáyé, ìjọba ìpínlẹ̀, ìjọba ìbílẹ̀ gbogbo wọn ti wọ́n ti darapọ̀ so wọ́n ti ń fọn rere rẹ̀ káàkiri bí oníkálukú ṣe gbọ́dọ̀ máa ṣe ìmọ́tótó. Number 1 ilé tí ò bá ní ilé ìyàgbẹ́ sí wọ́n ti mú wọn ní ìsìn pé kí wọ́n di dandan kí wọ́n kán lọ ṣe ilé ìgbọ̀nsẹ̀ sí ilé wọn. then àwọn èèyàn tí wọ́n lọ máa ń da ìdọ̀tí sí ojú odò ojú àgbàrá wọ́n ti mú wọn báyìí nísìn. then àwọn èèyàn tó yẹ pé wọ́n á yàgbẹ́ wọ́n á lọ máa ju ìgbẹ́ sí wọ́n á lọ sí ojú odò láti lọ máa ya ìgbẹ́. ẹ mọ̀ wípé àwọn yẹn náà wọ́n á lọ yàgbẹ́ sí ojú odò. àwọn ọmọdé àwọn èèyàn wọ́n wọnú odò wọ́n láwọn fẹ́ swim àwọn fẹ́ ṣe gbá àwọn fẹ́ ṣe àwo so ibẹ̀ náà wọ́n á kó so gbogbo ẹni tó ń ṣerú yẹn nísìn wọ́n ti ń kó wọn wọ́n dẹ̀ ti ń fọn rere láti máa give health education fún àwọn ènìyàn kí àwọn èèyàn kan wà enlighten so sensitization ó ti lọ káàkiri ní gbogbo communities wọ́n ti ń sọ fún wọn. àwọn elétò ìlera àwọn environmental sanitation àwọn náà ò gbẹ́yìn nínú iṣẹ́ yìí táwọn náà tí wọ́n ń enlighten àwọn èèyàn nípa àrùn onígbá méjì tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. ṣùgbọ́n kọ́lọ́run kó jẹ́ kí àwọn èèyàn kó gbọ́ náà ni. ṣùgbọ́n báwo la ṣe lè dènà àrùn onígbá méjì yìí? ọ̀nà tá a fi lè dènà àrùn onígbá méjì yìí kò ju wípé ká ní ìmọ́tótó ká jẹ́ omi tí a bá máa mu
kó máa jẹ́ omi tó mọ́. Kò ń ṣe gbogbo èèyàn náà ni ó máa sọ wípé òun fẹ́ se omi. Tá a bá tiẹ̀ se omi òjò gan, tá a jẹ́ kó settle, tá a dẹ̀ mu, tá a ṣẹ́, tá a gbé sí ibi tó mọ́, tá a gbé sínú kọ̀ǹténà tó mọ́, tá a dẹ̀ ń dé, tá a dé ìta fi máa mú náà, ká rí wípé gbogbo ẹ̀ ó wà ní tónítóní, a fọ̀ ó mọ́ dáadáa, ká gbé sí ibi tó yẹ kó wà, ibi tí ò sí ìdọ̀tí. Then tá a bá dẹ̀ rí wípé a lọ sí ilé ìgbọ̀nsẹ̀, ká rí wípé a fi ọṣẹ àti omi ká fi fọ ọwọ́ wa kó mọ́ tónítóní kó tó di wípé a máa tọwọ́ bọ oúnjẹ àbí a máa fọwọ́ sí anything tá a bá ní láti fẹ́ ṣe. Gbogbo ìgbòkígbà tá a bá ti lọ sí ilé ìgbọ̀nsẹ̀, ká máa rí wípé à ń fọ ọwọ́ wa, ká dẹ̀ máa rí wípé a ò lọ yàgbẹ́ sí ojú odò tàbí àgbàrá. Ká máa rí wípé inú ilé ìgbọ̀nsẹ̀ à ń yàgbẹ́ sí. Àwa tó dẹ̀ jẹ́ wípé à ń lo ṣáláńgá, ká rí wípé ṣáláńgá wa à ń dé. Tá a bá ti yàgbẹ́ tán, ká rí wípé a dé ṣáláńgá wa, ká dẹ̀ rí wípé a fi ọṣẹ àti omi tó mọ́ a fi fọ ọwọ́ wa nù. Ká dẹ̀ má máa ṣí oúnjẹ wa sílẹ̀. Oúnjẹ tá a bá fẹ́ jẹ, tá a bá ti rí wípé a ò tíì ṣetán tá a fẹ́ jẹ oúnjẹ yẹn, ká rí wípé à ń bo oúnjẹ wa. Ká má máa ṣí oúnjẹ sílẹ̀, because time tá a bá ní pé ẹ ṣí oúnjẹ yẹn sílẹ̀, ṣíṣí ó ti lè wá kó ti tọwọ́ bọ oúnjẹ yẹn, a ò lè mọ̀, àákàn mu àá jẹ. The next thing tá a kàn máa náà rí wípé ẹni yẹn jẹun tán náà ni ó bẹ̀rẹ̀ sí ní máa bì, ó bẹ̀rẹ̀ sí ní máa ya ìgbẹ́. Ká bá ti ṣe gbogbo àwọn nǹkan báyìí, mọ̀ pé àrùn onígbá méjì á tún dínkù ní àwùjọ wa. Ẹ ṣeun púpọ̀ ìyáàfin Dáramọ́lá Adéníkẹ́. lórí ètò wa Ojú Ìwòye náà ni ẹ ti wò wá. ìyá wa ẹ jẹ́ n takùn tó bẹ̀rẹ̀ sí i pé àwọn tàkàrí lórí ètò. Kí ni àmọ̀ràn yín fún àwọn tó jẹ́ pé wọ́n ti ní àrùn ṣùgbọ́n wọn wá sí ilé ìwòsàn, àti àwọn tó jẹ́ pé àyíká tó ń gbé dọ̀tí tó jẹ́ pé wọ́n sì ń wò pé wọ́n mọ̀ báwọn lè kó àrùn ṣùgbọ́n àtàwọn bóyá owó tàwọn lọ ilé ìwòsàn ní òsì láti lọ tọ́jú ara wọn. Kí àmọ̀ràn yín fún wọn? Àmọ̀ràn mi fún wọn náà ni wípé ká má jẹ́ kí ignorance kó bá wa àti kó pa wá. Kò sí iye tí wọ́n fẹ́ gbà ní ọwọ́ wọn ní ilé ìwòsàn alábọ́dé. Ó wà nítorí ìjọba ti gbìyànjú rẹ̀ fẹ́ pé ilé ìwòsàn alábọ́dé yìí pé ókè o, gbogbo wa a ò lè tètè máa rush lọ sí bóyá state àbí federal. Alábọ́dé yìí ti wà ní ẹnu ọ̀nà ilé wa, torí ẹ̀ níjọba ìbílẹ̀ tán fi ní kí wọ́n kọ́ àwọn facilities sí àdúgbò tó bá ti súnmọ́ oníkálukú. Á lè rọ oníkálukú lọ́rùn ní ibùsọ̀ kan sí ibùsọ̀ kan. Tí anything bá ṣẹlẹ̀ á ti tètè lọ sí ibẹ̀ láti lọ gba ìtọ́jú. Tí mo fẹ́ gba àwọn èèyàn wa ní ìmọ̀ràn náà ni wípé ká má jẹ́ ká máa dágunlá, ká má jẹ́ ká máa ṣe ètò ìlera fúnra wa ní inú ilé. Bóyá nǹkan tó ṣe ọmọ ìyá alágbájá ń jò ní náà nìkan tá a fún ni yìí, ó lè má jẹ́ pé nǹkan tó ṣe ọmọ ìyá alágbájá kọ́ ló máa ṣe eléyìí ẹni tí nǹkan tó ṣẹlẹ̀ sí. Ká má máa ṣe self medication fúnra wa mọ́ ní inú ilé. Nǹkan tí ilé ìwòsàn alábọ́dé tó wà fún nìyẹn. Ẹ lọ síbẹ̀, ẹ lọ gba ìwòsàn ní ọ̀fẹ́. Kò sí iye tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín tó ju tó ẹ̀mí yín. Àti wípé ìjọba ti gbìyànjú àwọn ìwọ̀nba àwọn oògùn díẹ̀díẹ̀ tó bá wà níbẹ̀ wọ́n á fún wọn ní ilé ìwòsàn alábọ́dé. So ìmọ̀ràn tèmi fún àwọn ènìyàn, àwọn aráàlú nìyẹn pé tí ènìyàn tó bá sick, wọ́n make sure wípé wọ́n lọ sí ilé ìwòsàn alábọ́dé kí wọ́n lọ gba ìwòsàn àti ìtọ́jú tó péye ní ibẹ̀. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọ́n wà níbẹ̀ dáadáa níkàlẹ̀ tí wọ́n máa dá wọn lò láì fún wọn ní wàhálà kankan ṣe, tí ò dẹ̀ ní pé wọ́n máa dúró pẹ́ àbí wọn ní tètè dá wọn lóhùn. Ẹ ṣeun púpọ̀ ìyá wa. Ẹ máa dárúkọ yín fáwọn ayé tó wà lẹ́ẹ̀kan sí i. Ẹ bá dárúkọ yín fáwọn ayé tó wà lẹ́ẹ̀kan sí i. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni ìyáàfin Dáramọ́lá Adéníkẹ́. Mo jẹ́ elétò ìlera àgbà ní ilé ìwòsàn ìjọba ìbílẹ̀ Ìbàdàn North East Local Government. Ojú Ìwòye lè ètò lójú ìwòye. Ojú Ìwòye ètò tó fún ni ní
gẹ́gẹ́ bí ohun tí àwọn elétò ìlera ti bá wa sọ látàrí ohun tó ń fa àjàkálẹ̀ àrùn tá a mọ̀ sí kọ́lẹ́rà bí ẹ bá wo àyíká tí àwa náà wà yìí ẹ rí i pé omi darẹ̀ gún báyìí wọ́n ní tí omi bá darẹ̀ gún bí irú eléyìí tó darẹ̀ gún sí ọ̀kan tá à ń wòye bí èsì bá wá bà lérò omi náà bẹ́ẹ̀ tó sì ti náà wá ṣàlẹ̀ tó bà sínú oúnjẹ téèyàn ó ti jẹun ẹ̀yìn lè kó olùgbàdé àrùn tá a mọ̀ sí àrùn kọ́lẹ́rà látàrí irúfẹ́ oúnjẹ bẹ́ẹ̀ àbí gọ́tà tó yẹ pé kò lágere báyìí tí àwọn èèyàn ṣe ń gbà tí àwọn aráalé kan tán kọ̀yìn síbẹ̀ tó ń pé kò sí tó kà wọ́n bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ eṣinṣin ló ń fò lọ tó ń fò bọ̀ àtàwọn àkòrò tẹ́yà lè fi ojú rí tó ń fò lọ tó ń fò bọ̀ tó wá bà lé irúfẹ́ oúnjẹ bẹ́ẹ̀ èèyàn lè lùgbàdì àrùn tá a mọ̀ sí kọ́lẹ́rà nílẹ̀ Yorùbá sọ pé ń sì pé bí mo bá jí lówùúrọ̀ máa bálẹ̀ ọ̀dẹ̀ máa gbá tìta pẹ̀lú máa bomi síke máa ṣara lóge kí ìgbé ọ̀rìn máa gbòrèrè wò mí kí jẹyìnjẹyìn máa sá fún mi mo ti pínyà báyìí pẹ̀lú sòbìà èmi àti àrùn onígbá méjì ti dọ̀tá omi tó dára egún kọ́ kò sí níta tèmi nítorí pé kí ni yànmọ̀yánmú ti sọ lèmi di àkọ́tì nílẹ̀ Yorùbá yẹn ni pé nílẹ̀ Yorùbá gan ìmọ́tótó ó ṣe pàtàkì ó ṣe kí ni ó borí àrùn mọ́lẹ̀ bí ó yẹ ti bo orí òru nílẹ̀ Yorùbá wọn náà nìyẹn tí ń wo bí àdúgbò tó ń ṣe rí èyí náà yẹ kí ni ká mọ tọ́jú àyíká wa ká ṣe ìmọ́tótó gẹ́gẹ́ bí àwọn elétò ìlera ṣe bá wa sọ àti àwọn tàti bá sọ̀rọ̀ náà pé ìmọ́tótó ló ṣe kí ni ló ṣe pàtàkì nínú láwùjọ wa ìkẹ́ tó ń dókè lọ́nà. ẹ káàsán ìyá wa láti ìkànnì Jíjẹ Alára láti wá lórí ètò wa Ojú Ìwòye náà ni àwọn èèyàn ti ń wò wá ẹ jẹ́ bá a dárúkọ yín fún àwọn àlejò tó ń wò wá. orúkọ mi ni Ọlálérè Olúwakẹ́mi. Ọlálérè Olúwakẹ́mi ẹ jẹ́ àwọn ìjọ kí ni ẹ̀mọ̀ tó ń jẹ́ àrùn onígbá méjì tàmọ̀ sí kọ́lẹ́rà. àrùn onígbá méjì jẹ́ tó bá ṣe pé èèyàn ń bì tó ń yàgbẹ́ lẹ́ẹ̀kan náà lásìkò kan náà ó ní kọ́lẹ́rà. ẹ ṣeun ọ̀nà wo ni ẹ̀yin náà ń gbà láti dènà àrùn torí pé àwọn ìjọba ń fọn eré lásìkò yìí pé àrùn onígbá méjì ó ti di tọrọ fọ́n kálẹ̀ ọ̀nà wo lẹ̀ ń gbà láti dáàbò bo ara yín lórí ọ̀run nípa àrùn onígbá méjì tàmọ̀ sí kọ́lẹ́rà. ọ̀nà téèyàn fi ń gbà dáàbò bo èèyàn ni pé kéèyàn ní ìmọ́tótó lérí oúnjẹ láyì kéèyàn má jẹ́ kéèsín ó kun àwọn téèyàn bá gbé kalẹ̀ tó jẹun jíjẹ. ẹ ṣeun púpọ̀ ọ̀nà wo àwọn tí wọ́n ti ní àrùn yìí àbí tí wọ́n pé àwọn ò lè lọ sọ sí ilé ìwòsàn àmọ̀ràn wọn lè gbárù àwọn bẹ́ẹ̀. àwọn tó bá ti ní àrùn yìí á tètè sọ fún wọn kán gba ilé ìwòsàn lọ kán lọ rí dókítà so wọn á tètè mọ ìtọ́jú tí wọ́n ṣe fún wọn kán má gba ìtọ́jú abẹ́ inú ilé. ẹ ṣeun púpọ̀ ẹ bá dára kan fún àwọn tó wà lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Ọlálérè Olúkẹ́mi. ẹ ṣeun púpọ̀ ìyá wa. Ojú Ìwòye lè ètò lójú ìwòye. mi ni Táyé olówó òkèrè Kafilat. ẹ ṣe ìyá wa lórí ètò ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ́tótó tá mọ̀ sí àjàkálẹ̀ àrùn tó ń lọ ní ìsìn tá mọ̀ sí àjàkálẹ̀ àrùn kọ́lẹ́rà tó ń jà rìnrìn ìjọba sì ti ń kópa tíjọba náà lè kókun á ní ká bi aráàlú náà lérè pé ipa olè yìí náà ń kó láti má jẹ́ kí àrùn yìí kó di tọrọ fọ́n kálẹ̀. à ń kó ipa ní àdúgbò tí a nínú ilé wa fún ìmọ́tótó bẹ̀rẹ̀ láti inú ara ká fọ pàǹtì ká fọnu wa ká tọ́lẹ́ẹ̀tì tán ká fọ gbogbo ọwọ́ wa nù ká mú orí wa ká dì lásìkò ká má jẹ́ kó mọ kíjọ̀ mọ́ wa lórí ká gbogbo síkẹ́ẹ̀tì wa ká ṣe nímọ́tótó ọmọ wa bá yàgbẹ́ tán ká ṣe nímọ́tótó ká wẹ̀ ẹ́ ká tọ́jú rẹ̀ bí ọ̀gìnì tó ti wà ń ta yìí ká tọ́jú ọmọ wa ká wọ swẹ́tà fún ká dírẹ́sì fún ká lóògùn fún bó ta yẹ kọ́ lè ó lò bẹ́ẹ̀ la ṣe ń ṣe ní onígbá méjì ló fi jìnnà sí àwa ní àdúgbò tiwa. ẹ ṣe púpọ̀ ìkílẹ̀ rò pé ó ń fa àrùn onígbá méjì gan àti pé àmọ́ràn wọlé lè gbà wọ́n tó jẹ́ pé wọ́n ti ní àrùn yìí tí wọ́n yọjú sílé ìwòsàn. ó bẹ̀rẹ̀ láti bi ọ̀bùn àdúgbò kò dọ̀tí káràǹdì ọ̀dọ̀tí kéèyàn fabọ́jẹ ńlá náà kó mọ̀fọ̀ kéèsì ó kó sí kéèyàn gbé pọtí kalẹ̀ kéèsì ti bí ọmọ kó sínú oúnjẹ téèyàn bá ń jẹ kò sí tí ò lè fà ó tún lè fa tó tún ju kọ́lẹ́rà tí ń pè lóńgbá méjì lọ. ẹ ṣeun púpọ̀ ìyá wa àwọn tó bá ti ní àrùn yìí kílẹ̀ rò pé wọ́n lè ṣe sí i láti jẹ́ kí àìkán dènà àìsàn yìí. hospital ni wọ́n lọ o
hospital ni wọ́n lọ hospital ní oògùn rẹ̀ tí wọ́n lè tètè dẹ́kun rẹ̀ kí nǹkan mi ò tó wọ̀. ẹ ṣeun púpọ̀ ìyá wa á tún máa kàn sí ó dàbọ̀ ẹ ṣe ẹ̀já dókè lọ́nà mọ́. ìyẹn wa tẹ̀wọ̀n wà nílé lórí ìtẹ̀yìn tó wa ojú ìwòye ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ́tótó àti àjàkálẹ̀ àrùn tá a mọ̀ sí àrùn onígbá méjì náà là ń gbéyàwó lórí ìtẹ̀yìn tó wa ojú ìwòye ní òní pẹ̀lú ìmọ̀ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Azanta yẹn mọ̀ sí Ojútólé pásínù káàkiri látàwọn ọ̀nà tí ń rí bí àdúgbò ṣeré àti ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ́tótó àti bá elétò ìlera sọ̀rọ̀ tó yẹ pé akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n ti bá a sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ bákan náà a ti lọ sáwọn àdúgbò káàkiri ibi àwọn àdúgbò náà ṣe rí náà la sọ fún yẹn wa pé ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bóyá ti ṣe kí ni bóyá ti borí ooru náà ni àwọn àṣọ nílẹ̀ Yorùbá bákan náà wọ́n ní tá bá fẹ́ jẹun ẹ jẹ́ ká fọwọ́ wa bàbá jẹun tán ká fọwọ́ wa míyàn bàbá rẹ nìkan tó ní àrùn onígbá méje kárí pé irú ẹni bẹ́ẹ̀ àìtí gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye ká mọ̀ pé inú ilé náà láti máa tọ́jú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ o ká má tọ́jú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ nínú ilé tó pé kí ni ó dìjẹ́ kan tó pé agbára ò ní kà mọ́ lórí ìtọ́jú tó wa ojúwèé náà lẹ ti gbà tẹ́tí ń wò wá tẹ́tí ń gbọ́ wa ketekete káàkiri orí igun mẹ́rin àgbáyé òwú ni kájà náà pé báyẹn kó pẹ́ lẹ́nu ọ̀nà fún náà ni ò jẹ́ wọn ní kójú òun kópọ̀ kókó ẹ̀ ọlọ́run bá náà ní fún ní í ṣe lórí ìtọ́jú tó wa ojúwèé náà lẹ ti ń wò wá ní ìkànnì Jígí Alára pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Azanta yẹn mọ̀ sí Ojútólé mo dúpẹ́ lọ́wọ́ ọgbọ̀n tajọ kọ̀wọ́rìn lónìí ta mọ̀ sí Soliu Bakare àti Habib Alaka náà ni àjọ kọ̀wọ́rìn lónìí lórí ìtòyìn tó wa ojú ìwòye títí ìgbà míì tá a tún pàdé mi sọ fún pé ejò kò ní rògbòlè láyè kó dúró àlàáfíà fún yín ẹ̀kú àfẹ́rẹ́ ẹ̀ ní parẹ́ ó dàbọ̀.